Ṣerékodé leléyìí sinimá ni Ṣerékodé o àǹtí Ṣerékodé àdúgbò abẹ́ẹ̀ rí wọn ẹlẹ́nu màrí mà sọ gbogbo nǹkan bá ti rí àfikán sọ. Ẹ wò ó ẹ káàbọ̀ padà sórí ìkànnì yìí tó bá jẹ́ ìgbà púpọ̀ lélẹ́yìí tọ́lọ́run fún lórí ọ̀fẹ́ àti wà ń bí ẹ bá tẹ subscription button àti notification bell tó dá gbogbo àtàbà tí mú àwọn review sinimá bíi eléyìí wájú màmá láǹfààní láti gbádùn ara wa láti fọ̀rọ̀ jómi tó rọrọ̀. Ṣerékodé ni sinimá tí mo mú wá fún lọ́jọ́ tòní gẹ́gẹ́ bí mo ṣe sọ. Àwọn àgbààgbà òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú sinimá Ṣerékodé. Àwọn bíi Rótìmí Sàlámì Ìtẹ́lẹ́dẹ́ Icon Marvis Tókunbọ̀ Marvis bàbá ẹ̀mí dáwáyà yẹn gbogbo pápátá ló wà nínú sinimá yìí. Ẹ̀rùn abẹ́ẹ̀ rí ohun tí Rótìmí Sàlámì gbé orin o ìyàwó tó yẹ pé ẹnu ẹ̀ ò wọ pọ́ńbọ́ọ̀dù ẹnu ẹ̀ ò wọ bàtà gbogbo ntáǹtì bá fojú rí àfikẹ́nu wọn sọ tó bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ láti lọ da ilé rú. Wọ́n gbéra títí wọ́n da ilé rú ohun tán gbọ́ àtèyí táwọn ìgbọ́n náà lọ ń tò káàkiri. Àbẹ́ẹ̀rí tó wá jẹ́ ìní Rótìmí Sàlámì nínú sinimá yìí pẹ̀lú ìtútù ọmọbìnrin yìí ń pa àti ìwà tí ó wà lọ́wọ́ ẹ̀ ṣé ẹnìgbà tí ọmọbìnrin yìí kó bá yín kalẹ̀ abẹ́ẹ̀kẹ́ tí máa lé dànù tipẹ́ torí tó bẹ́ẹ̀ tó fi wá ṣe pé ó tún lọ ń jẹ́rìí gbé ọkọ ẹ̀ nílé ẹjọ́ abẹ́ẹ̀rí nǹkan tó ṣojú nkòrò ní ntọ́kọ̀ ti ń ṣiṣẹ́ lé lórí tó ti ń gbé sọ́ọ̀tù tó ti ń gbé sósì tó sì ṣe kán gbé àrè fún un ṣùgbọ́n olóṣojú nkòrò ó takò ọkọ pé gbogbo ohun tó ń lọ lòún mọ̀ sí abẹ́ẹ̀rí nǹkan. Ṣerékodé ni sinimá eléyìí sinimá ni Ṣerékodé. Èyí máa gbé gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan ibẹ̀ tẹ́tí máa rí wò ní Yorùbá Plus TV ìbẹ̀rẹ̀ tí máa rí Ṣerékodé wò ẹ kàn lọ síbẹ̀ ìzádà kẹ́ download ẹ̀ ìdàrí ká tẹ̀lifíṣàn mọ́ ẹ̀ gẹ́gẹ́ bí àwọn onífàṣẹ ṣe máa ń sọ. Kẹ wá jẹ́ kájọ padà wá kájọ discuss alẹ́gbẹ́ fún nínú sinimá yìí. Rótìmí Sàlámì yóò tó play as a lawyer ṣé ti ẹ̀ rí ṣe. Ọmọ tó ṣe ọmọ Rótìmí Sàlámì lóòótọ́ náà play nínú sinimá yìí ṣé ó náà rí ṣe abẹ́rẹ́ rí nǹkan aya láya ọlọ́run oníjàgbé àzìnígbégun eléegun ẹ̀rọ ayẹtẹ́yìn bá ní wọ́n ṣe ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì sinimá yìí ẹ má gbẹ́gẹ́ bá tẹ subscription button notification bell gẹ́gẹ́ thumbs up ẹ comment so that gbogbo àti àwọn ìṣeré orí ìbá ti ń kọjá lórí afẹ́fẹ́ ìmọ̀ máa ní àǹfààní láti rí Ṣerékodé ní sinimá ní Ṣerékodé. Thank you. Treating me at every given opportunity. Oh shit.